so bàbá ọmọ tèmi tó bá jẹ́ jígolò ó sì pè mí o. tó ẹ̀yin èèyàn wa nínú fídíò tí ẹ̀ ń wò yìí lẹ́ ò ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa bàbá àwọn ọmọ tí ó bí. ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nípa Ìyábọ̀ Òjó nípa ohun gangan fúnra rẹ̀ nínú fídíò yìí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí. ẹ wá nǹkan fìdílé bí a ó ṣe máa play fídíò yìí fún yín. ǹjẹ́ ẹ ti ṣe tán láti gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tí ó ń bẹ nínú fídíò yìí? Ọlọ́run gbọ́ for the fact wípé mo ti ẹ̀ padà lọ fẹ́ after 18 years ó wá fẹ́ mi officially mi ò dẹ̀ fọjọ́ kan kúrò lọ́wọ́ ẹ̀ pátápátá kò yẹ nǹkan tí mi sọ adẹjọ́ team up àjọ ń ṣe rere ó sí nínú àwọn sàwáwù wa ó sí nínú àwọn obìnrin rere bàbá ọmọ tèmi jígòlò ni bọ́ bàbá ọmọ tiẹ̀ afọ tọ́ílẹ̀tì ní London ni cleaner ni nílùú òyìnbó òbí mẹlẹ́wọ̀n ó ṣẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n ni wọ́n ti ná nínàkúnà tí gbogbo ara ẹ̀ ti rí jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀wọ̀n náà ti ná òbí táyé òbí ń fi fọ́ bàbá bá ń gbé sí ọ̀jẹ́gẹ́jẹ́gẹ́ ń sìn tẹ̀pá lẹ̀kẹ̀ arúgbó ọjọ́ bàbá kùjẹ́kùjẹ́ bàbá bá ń gbé sí wọ́n sọ ọ̀rọ̀ àwọn obìnrin tó lówó ẹ wá ń bí àwọn obìnrin tó lówó àwọn obìnrin tó ń ta iṣu súnsun tí wọ́n dúró tọkọ àwọn lobìnrin tó lówó àwọn obìnrin tó ń tata tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó àwọn obìnrin tó ń ta ẹ̀fọ́ tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó regardless of iṣẹ́ tó ń ṣe tó o bá ti dúró tọkọ ẹ olówó ni ẹ́ tó bá dẹ̀ jẹ́ full housewife tó dúró ti ọkọ ẹ spiritually olówó ni ẹ́ irú àwọn obìnrin bẹ́ẹ̀ là ń pè lólówó kì í ṣe àwọn olórí burúkú tó ń fòbò dalẹ̀ rú àwọn aṣẹ́wó from one bed to another. From one bed to another. From one bed to another. Ìwọ ò ń ṣolówó olòṣì ni ẹ́, ó tòṣì ni ẹ́, ó tòṣì ni ẹ́, ó tòṣì. Àwọn obìnrin tó lówó àmọ̀ wọ́n, bóbìnrin bá lówó yóò padà sórí irun ẹ̀. Tóbìnrin bá lówó, àmọ́ bọ́n ṣe máa ń ṣe. Obìnrin tó lówó ó máa ń tímọ̀ pẹ̀lọ́kùnrin ni, kóun náà lè bá lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọkùnrin yẹn. Ẹ má jẹ́ káwọn olórí burúkú tó ń gbé fake life yìí ẹ má jẹ́ kí wọ́n jẹ́ kẹ́ feel like bóyá ẹ mọ̀ ṣe no èmi máa sòótọ́ fún yín látorí mákẹ́tà ńkọ́ ó fi mákẹ́tà lẹ̀ ìyẹn bàbá àwọn ọmọ ẹ̀ tó ń fọ tọ́lẹ̀tì ní London ó bọ́ sórí àwọn bọ̀dá mi rere àwọn onífíìmù wọ́n gbó wọ́n gbó bí àkísà wọ́n lọ bẹ́ẹ̀ from one marketer to producer to actor wọ́n gbọ́ ẹ kí wọ́n tó lọ́mú ìwọ náà wo fọ́tò ẹ̀ 10 years ago wo fọ́tò tèmi ńgbà tó ń gbòwọ ní gbogbo kiri o kàn ṣe ọwọ́ lẹ́ni ẹ̀ náà lẹ́ni ẹ̀ ìwọ ò wáyé láti ṣe rere ìwọ wọ́n wá sọ pé queen mother àwọn olóṣó nìwọ queen mother àwọn aláyé bàjẹ́ queen mother àwọn obìnrin burúkú ìwọ tó bá yẹ pé a ní àwọn speakers tó ń sọ òtítọ́ ni ìwọ ń ṣe ni té èèyàn kan ṣó gbọ́dọ̀ follow kí ni súrà gidi tó wà lára ẹ̀ mo ní bàbá ọmọ títí ẹ ó ń fọlẹ̀ ó ń fabọ́ ní London ni jáde síta jẹ́ ká rí iṣẹ́ tí bàbá ọmọ ẹ̀ ṣe ní London òbí mẹlẹ́wọ̀n tó ń gbé kiri tó ti orí bọbẹ̀ ó rí pé kò lè proud of pé òun fẹ́ gbé ẹ lọ sí ọ̀tà torú mọ̀ kó lè ní ẹ wọ́n lù ẹ ní use and dump wọ́n lù ẹ wọ́n gbé ẹ lẹ̀ ní wọ́n fi ẹ ṣe political whatever ni wọ́n dẹ̀ ti lò ẹ tán wọ́n rí pé failure ni ẹ bó ṣe ṣorí burúkú tó ìwà àti Gistlover Tesabod kí ló ṣẹlẹ̀ ẹ ṣubú ni ibẹ̀ láyé ti máa mọ̀ wípé kò sí súrà tàlùbáríkà lára yín oyè bó ń gbọ́ o ẹja ó ní okay as per Damask gígan ìwọ náà wò ẹ jẹ́ ká wo